ayọ̀ mi kún gbogbo ìgbà ni mo máa ń sọ yí pé Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni wá. Ojú ẹ kò pọ́n. Ọlọ́run ló rán bàbá Ọọ̀nìrìṣà, Ọlọ́run ló rán sí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé. Àtẹni tó gbà fún bàbá, àtẹni tí ó gbà, Ọlọ́run ti gbé bàbá jẹ́rí wọn. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ó gùn dáadáa. Ojú ẹ kò pọ́n. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ó gùn. Mo wá kí bàbá wa, bàbá Ajérò, bàbá Ìgbòho ni bàbá. Ìgbà tí mo wà ní exile tójú ogun le, gbogbo ìgbà ni bàbá ń pè mí. Bàbá láwọn àwọn ti bá bàbá Ọọ̀ni sọ̀rọ̀. Bàbá rẹ ti fà ọ́ mọ́ra. À ń yanjú ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ ń yanjú wà á wálé. Ẹ bá mi ṣe kábíyèsí o. Ojú ẹ kò pọ́n. Mo kí Ọlọ́run ọba tó láyé tó fi ọjọ́ èní sojú mi. Ọdún tó lọ ìgbà tí mo wá, mo fi agbára Ọlọ́run àti àwọn bàbá mi wálé ni. Mi ò tí ì ní freedom. Mo fi ọmọ líle wálé pé ẹni tí ó bá bá mi jà àjọ lẹ̀pọ̀. Òun ni mo ṣe wá. Òun ni mo fi wá tọdún tó lọ. Ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀. Mo wá mo fara balẹ̀, ọkàn mi balẹ̀. Ẹni tínú ẹ bá dùn ẹni kò lẹ́wọ́, inú tèmi dùn. Ojú ẹ kò pọ́n. Gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin bàbá wa, ẹ̀yin mọ̀mọ́ wa, tẹ́jọ́ mi Èkìtì wá láti Amẹ́ríkà káàkiri ayé, Ọlọ́run ní pa irẹ́ láéláé. Ẹ mọ̀ lọ́rí, ẹ mọ̀ bọ̀rí. Ọdún tí ń bọ̀, gbogbo ilẹ̀ ẹ mọ̀ donate 10 million, ẹ mọ̀ donate 20 million. Mo kí gbogbo ọmọ Ìjẹ̀rò pátápátá, ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún ni àárí Haúsá, ọdọọdún ni àárí obì lórí àtẹ, àmọ́ ríra lọ́dọọdún. Gbogbo ìgbà tí bàbá mi Ajérò tó bá ti ń pè mí, màá máa wá àti big man tó ráwọn náà ni mí. Bàbá mi Ọọ̀nìrìṣà olórí aládé gbogbo sọ pé gbogbo ibi tí wọ́n bá ti ń pè mí sí lẹ́kìtì mo gbọ́dọ̀ máa yọjú. Then irú ẹkùn security network a máa launch ẹ̀ ní Èkìtì ní on the 3 la máa launch ẹ̀ lẹ́kìtì ń bí báyìí ní on the 3 September 3 la máa launch ẹ̀ ní lágbára Ọlọ́run ní àṣẹ bàbá mi Ọọ̀nìrìṣà àti gbogbo ọba tí ń bẹ lẹ́kìtì pátápátá. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa, gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àní parẹ́ láéláé, ẹ̀mí wo sì máa gùn pẹ̀lú ògo Ọlọ́run. Àní bọ́sọ́wọ́ ajínigbé, a máa lọ́ọ́re, a máa bọ́ọ́re. Ọmọ Yorùbá a kì í ṣẹrú ẹnì kọ̀ọ̀kan, ṣùgbọ́n gbogbo ẹni tó bá lóun fẹ́ dá wa lọ́nà àwọn agá ti rẹ́dí pẹ̀lú ẹ̀. Ọlọ́run níjọ́ bàjẹ́ fún mi, mo dúpẹ́ o. Ẹ ṣé gan, thank you. Gbogbo ọmọ Ìjẹ̀rò pátápátá tó bá péjú síbí torí èrò ló lọ bí ó bí yìí. Mo fẹ́ lọ́wọ́ gbogbo ilókè ẹni sí ní Ìbàdàn lẹ́ni o. Gbogbo ní ẹ bá mi pé Ìjẹ̀rò. Àjọrò òun náà ló jẹ́ Ìjẹ̀rò. Àjọrò òun ló jẹ́ Ìjẹ̀rò. Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba àná, ọba òní, ọba ọlá, ọba títí ayé lọ́kọ́rin kése. Tá a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán, òun náà ló jẹ́ kó máa yẹ wá báyìí. Bó ṣe ń yẹ wá báyìí kò ní yẹ̀ sílẹ̀ fún wa o. Èmi gẹ́gẹ́ bí àrólé Oòduà, inú mi dùn. Ẹ rọ́wọ́ tèmi lókè báyìí o. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣekú wa pátápátá. Gbogbo àwọn aláṣekú wa mo ṣe bá wọn torí àwọn náà jẹ́ kí ọjọ́ òní ogún kókó ó lè jọ torí pé tí ọmọdé tó bá ṣubú iwájú ló máa ń wò, lágbà bá ṣubú ẹ̀yìn ló máa ń wò, àwọ̀ ẹ̀yìn wò. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bàbá Ajérò pátápátá, bàbá gbogbo ẹ bá mi sọ pé kábíyèsí o. Ọlọ́run fi kábíyèsí Ajérò kẹ́ gbogbo wa lápapọ̀ torí pé nígbà tí Ọlọ́run ti gbé wọn dé orí ipò yìí, wọ́n láwọn fẹ́ fi nǹkan lọ́lẹ̀ tó máa mú gbogbo
ilé lóko mùtúmùwà gbogbo àwọn ọmọ Ìjẹ̀rò pátápátá gbogbo ìgbà wọ́n ń jẹ́ lẹ́nu. Mo ti sọ rí bí mo tún sọ lẹ́nìí, mo ní ẹ jẹ́ ká fi ẹsẹ̀ létọ̀ọ́ níbi tẹ́ ti máa ń jókòó. Ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ kí àjọ máa rò ó gbogbo àwọn ọmọ Oòduà ibi tí ẹ ti mórúkọ yín lọ nìyẹn. Ìta tí wọ́n ti máa ń jọ rò ó bí wọ́n ṣe fẹ́ gbadé lọ́wọ́ bàbá wọn ó wà lójúfẹ́ òpó náà fi ń jókòó. Babájẹ́rò ní ẹjẹ́ àgbéjáde òpó láíláí bàbá láwọn máa jókòó lórí mo ní òpó ayé àtijọ́ ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún. Babájẹ́rò ní àbí káwọn máa gbé Bọ́jẹ́rò ní mo ní ẹ máa jẹ́ máa bá yín tójú ẹ̀ fẹ́. Aṣá àgbéjáde aṣàdúrà Ọlọ́run Olódùmarè náà jẹ́ kí àdúrà yìí gbà. Láti ìgbà tí mo ti ń wá síta Àjèrò mi ò rí èrò tó bá rí o. Ẹ bá mi sọ pé kábíyèsí o. Ṣé rí pé ó ti di ọdún àgbáyé báyìí? Ẹ rí gbogbo àwọn tó wá láti ìdálẹ̀ tójú wọn ṣe tó ṣe régerege tí wọ́n ró dédé tí wọ́n kàn dúdú ojú gan kò tiẹ̀ jẹ́ kí gbogbo ara dúró. Èyí tó wà lórí gan ò jẹ́ kí tọrùn ó dúró. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ọmọ bíbí Ìjẹ̀rò pátápátá. Ọlọ́run dẹ̀ tún wá ṣe ojú ọjọ́ tún dáa. Ọlọ́run tún wá ṣe gbogbo ẹ̀ lọ nírọ̀wọ́ rọsẹ̀. Ọ̀nà ń bọ̀. Nígbà tí mo fún Babájẹ́rò pé abẹ́ máa yọ̀ǹda mi lọ́dún yìí, Babájẹ́rò yarí ni o. Wọ́n ní kíákíá àrùn ní ọdún ẹ máa bọ̀ kíákíá. Mo ní ọgbọ́n òní mo fẹ́ dá sí báyìí o. Ọ̀fẹ́ òdè ṣe é lò mọ́. Ìgbà láéláé a ti kó gbogbo ẹ̀ sọ́wọ́ àwọn Ìgbòho ṣà. Àwọn dàbí ọkọ́ nìsín. Ẹ̀dẹ̀ máa wá wò ó. Kì í dẹ̀ ṣe pé kò sí ọ̀fẹ́ mọ́ o. Ṣùgbọ́n tó o bá lọ lò ó nìsín, wáyà náà ló máa kọ́ ẹ lójú ọ̀nà. Torí nígbà táwọn baba ńlá wa ṣe ọ̀fẹ́, kò sí iná mọ̀nàmọ́ná ò tí ì sí. Tí máa ní ọ̀fẹ́ gbé mi, èmi ọmọ bíbò ó ṣe ń ṣọ̀fẹ́ tiẹ̀ o. Bóyá ọlọ́gbọ́n dá sí i. Ṣùgbọ́n ọ̀fẹ́ àwọn bàbá wa yìí lè rí wáyà náà ló gbogbo ẹ̀. Tó bá kọ́yàn yẹ ò dá o. Ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ pé mo sì bá ètò yìí, mo dẹ̀ kí gbogbo yín ẹ ṣe ẹ kú fẹ́. Ìtajọrò ló ti di ìmọ̀ lábàá yóò ti tọdún àgbáyé. Ẹ bá mi ní Ìjẹ̀rò. Ẹni sínú ẹ̀ bá dùn kó pariwo ìta Ìjẹ̀rò. Ṣẹ́nu yín dùn sáà torí inú mi dùn púpọ̀ o. Ṣẹ́nu yín bá dùn kó fẹ́ lọ́wọ́ yín méjèèjì lókè ọwọ́ yín méjèèjì ó yẹ báyìí. Kò ń ṣe ìsọjí la wà, kò ń ṣe ìta òṣèlú la wà, ìta Àjèrò la wà. Tó ń so gbogbo wa pọ̀ láì má fa ọ̀rọ̀ gùn púpọ̀. Ibi tí inú mi dùn dé, wọ́n ní Senate leader Ọpẹ́yẹmí Bámidélé fi 10 million sílẹ̀, àdúpẹ́ lọ́wọ́ wọn o. Ẹ bá mi sọ pé ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa. Àmọ̀rè ṣùgbọ́n òre tá a mọ̀ kò tó o. Àmọ̀rè àtúnṣe wá sí o. Àmọ̀rè. Sẹ́mi lọ Sẹ́nẹ̀tọ̀ Ọpẹ́yẹmí Bámidélé 10 million yẹn ni àtúnṣe lọ gbà sí lọ́wọ́ wọn. Alága àjókòó ẹ̀ní Ajíṣafẹ́ wọ́n lòun náà fi 15 million sílẹ̀. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ alága òní Ajíṣafẹ́
ẹ bá mi kí dáadáa ìgbé ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú wa. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọba ńlá kíbikíbi tí ọba ńlá bá wà àti gbogbo tó ṣe agbátẹrù tọdún yìí. Yíyẹ ló ń yẹ yẹlé, dídẹ̀ ló ń dẹ àdàbà lọ́rùn. Bó ṣe yẹ ilé ní kò ní yẹ̀ sílẹ̀ fún yín o. Kíbikíbi tí ẹ bá wà ọba ńlá, mo kí yín o, ẹ ṣé púpọ̀. A ti sọ̀rọ̀ lọ́ẹ̀kan lẹ́ẹ̀mejì, mojú pa ẹbọ́wọ́ yín ẹ ṣé o. Lákòótó ajíṣafẹ́ oúnjẹ oúnjẹ afẹ́ oúngbafẹ́ ó fi 15 million sílẹ̀ èmi á sì lọ 5 million gbà mọ́ lọ́wọ́ á di 20 bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Wọ́n ní wọn kì í fárí lẹ́yìn olórí àṣìpá òwe ni fún àrólé Oòduà o. Mo ti fárí lẹ́yìn olórí báyìí wọ́n gba 5 million lọ́wọ́ ẹ̀ ẹ máa rọ́pọ̀ ẹ lọ kọ́ sílẹ̀ o. Títí ẹ ti pé 20 million ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣẹ bẹ́ẹ̀ àṣẹ dẹ̀ ti gùn ún. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀ ẹbí Bámidélé sẹ́nétọ̀ wọ́n fún wa ní 10 million màá tún gba 5 million lọ́wọ́ wọn. Orí adé gbogbo. Ṣó ti rí bẹ́ẹ̀? Ẹ máa kọ sílẹ̀ o gbogbo èyí tí ẹ ń kọ ìwé sílẹ̀. Wọ́n ní fẹ́ orí gbogbo ẹgbẹ́ fẹ́. Ẹ tún bá mi dúpẹ́ lọ́wọ́ èèyàn yìí èèyàn ẹ̀yẹ aṣíwájú gbogbo Òjèrò. Mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn àwọn náà kọ́ Access Bank fún Òjèrò. Ilẹ̀ Oòduà Adéogbò bí ilé mo wà. Wọ́n náà máa gbé 5% gbogbo cost. Ẹ bá mi tún kí wọ́n pé ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú wa. Ẹ bá mi pàtẹ́wọ́ fún aṣíwájú ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú ẹ pàtẹ́wọ́ fún aṣíwájú. Ẹ jẹ́ bèrè pé kí wọ́n lọ ní ìṣàkóso fẹ́ tà. Ó yẹ ní ẹ̀ṣẹ́ wò ó. Mo ti fa orílẹ̀-èdè olórí lọ́nà méjì. Lórúkọ onírìṣà wọ́n pè yẹn sílẹ̀. Ṣùgbọ́n èmi náà gbìyànjú, èmi náà máa fi 10 million naira sílẹ̀. Ó dá pé inú gbogbo Òjèrò òtù sílé ohun. Ṣé kí tún ti sókè ní ẹ̀jẹ̀ yìí lọ́lẹ̀ ẹ̀jọ́ ẹ̀ẹ́dẹ̀jọ́ ọ̀nà ti pọ̀ jù ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣé kí ti sókè ìyí lọ́lẹ̀ ilẹ̀ ọ̀nà 50 million. Fẹ́mi ọlọ́run àdúró tiẹ̀ ọ̀nà àlà gbogbo àdáwọ́ lè àyọrọ sí ògo ayé ẹ̀ òbí rẹ̀ dà gbóhùngbóhùn Olódùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀ látùbọ̀ máa gbóhùn ẹ̀kọ́ fún ayé ni àwọn máa mọ̀ ọ́ sọ àwọn máa mọ̀ ọ́ kọ́ gbogbo tí mo wí àrọ̀ ọ̀tún ó rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó kó balẹ̀ ẹ bá mi kí Sunday Igboho náà Sunday Igboho wá pàdé mi ọmọlúwàbí ni ó yẹ bá mi wò ó gbogbo wa aláti dárúkú sí ni o ẹ bá mi ní Igboho ṣá ẹ bá mi ní ọ̀rọ̀ ẹ̀kú
bàjẹ́ inú mi dùn púpọ̀ àwọn kan ní a máa lọ wọn láàlè lọ torí pé olórí aládé gbogbo ń bọ̀ ìgbà tí bàbá dé ẹ̀rí pé gbogbo nǹkan rọ inú mi dùn ayọ̀ mi kún gbogbo ìgbà ni mo máa ń sọ yí pé ọlọ́run ló rán bàbá Ọọ̀ni wá. Ọlọ́run ló rán bàbá Ọọ̀ni Ìrìṣà ọlọ́run ló rán sí gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àtẹni tó gbà fún bàbá àtẹni tí ó gbà ọlọ́run ti gbé bàbá yẹrí wọn ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ó gùn dáadáa ọlọ́run jẹ́ kẹ́mi ó wá kí bàbá wa bàbá Ajérò bàbá Ìgbòho ni bàbá ìgbà tí mo wà ní exile tójú ogun lé gbogbo ìgbà ni bàbá ń pè mí bàbá láwọn ti bá bàbá Ọọ̀ni sọ̀rọ̀ bàbá rẹ ti fà ọ́ mọ́ra à ń yanjú ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ ń yanjú wà á wálé ẹ bá mi ṣe kábíyèsí o. Kí ọlọ́run ọba tó láyé tó fi ọjọ́ èdè sojú mi ọdún tó lọ ìgbà tí mo wá mo fi agbára ọlọ́run àti àwọn bàbá mi wálé ni mi ò tí ì ní fídọ̀ mo fi ọmọ líle wálé pé ẹni tí ọba bá mi jà àjọ lẹ̀pọ̀ òun ni mo fi wá tọdún tó lọ ṣùgbọ́n tọdún yìí ẹni pé nǹkan yàtọ̀ mi balẹ̀ ẹni tínú ẹ bá dùn ẹni tó lè wọ́ inú tèmi dùn. ẹ̀yin bàbá wa ẹ̀yin mọ̀mọ́ wa tẹ́jọ́ mi Èkìtì wá láti Amẹ́ríkà káàkiri ayé ọlọ́run nípa ayé láéláé ẹ mọ lọrí ẹ mọ bọ̀ọ́rẹ́ ọdún tí ń bọ̀ gbogbo ilẹ̀ ẹ mọ donate 10 million ẹ mọ donate 20 million mo kí gbogbo ọmọ Ìjẹ̀rò pátápátá ọdọọdún làárọ̀ rọ́gbọ́ ọdọọdún ni àárí Haúsá ọdọọdún ni àárí obì lórí àtẹ àmọ́ ríra lọ́dọọdún gbogbo ìgbà tí bàbá mi Ajérò tó bá ti ń pè mí màá máa wá àti big man tó ráwọn náà ní mí bàbá mi Ọọ̀ni Ìrìṣà olórí aládé gbogbo sọ pé gbogbo ibi tí wọ́n bá ti ń pè mí sí lẹ́kìtì mo gbọ́dọ̀ máa yọjú then irú ẹkùn security network a máa lọ́ọ̀tì ẹ̀ lẹ́kìtì on the 3 la máa launch ẹ̀ lẹ́kìtì ń bí báyìí ní on the 3 September 3 la máa launch ẹ̀ ní lágbára Ọlọ́run ní àṣẹ bàbá mi Ọọ̀ni Ìrìṣà àti gbogbo ọba tí ń bẹ lẹ́kìtì pátápátá Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa gbogbo ọmọ Yorùbá káàkiri ayé àní parẹ́ láéláé ẹ̀mí wo sì máa gùn pẹ̀lú ògo Ọlọ́run àní bọ́sọ́wọ́ ajínigbé a máa lọ́ọ́rẹ́ a máa bọ́ọ́rẹ́ ọmọ Yorùbá a kì í ṣerú ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo ẹni tó bá lóun fẹ́ dá wa lọ́nà àwọn akẹ́ ti rẹ́dí pẹ̀lú ẹ̀ ìjọba bàjẹ́ pé mo dúpẹ́ Nítorí akọni ọmọ ọ̀pọ̀lọpọ̀ láti sílẹ̀ bẹ́ẹ̀ni ó ti bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìgbìmọ̀ owó ti lè ṣe. Ìwé lòdó mọ́. Nígbà tí wọ́n ti ní ọmọ ní ẹ̀ ọmọ ní ọkọ̀ ní ọkọ̀ Sorry.